لبيك اللهم لبيك. gbogbo mùsùlùmí káàkiri àgbáńlá ayé ilẹ̀kùn hajj àti umrah ìrọ̀rùn ti ṣí láti ṣe hajj àti umrah onífọ̀kànbalẹ̀ ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé làṣẹ wá ń gbé wá láti wá jẹ nínú àǹfààní tí ọ̀pọ̀lọpọ̀ ti ń gbádùn lábẹ́ iléeṣẹ́ Save Your Soul Hajj and Umrah Services èyí tí Alhaji Saheed Shittu léwájú ẹ̀ ẹ kúkú tí mo ti Saheed Shittu wípé ìlànà sunna ló ń tọ̀ bí ànábì ṣe ṣe umrah àti hajj láṣẹṣẹ o ètò tó gbópọn ni Alhaji Saheed Shittu ti ṣe sílẹ̀ ilégbé ìrọ̀rùn tí ó jìnnà sí haram ní Maka àti Madina siara ọ̀fẹ́ pẹ̀lú àwọn àfa onímọ̀ oúnjẹ tó dọ́sọ̀ ní Maka àti Madina ìtọ́jú tó péye láìgbò láìyẹ̀ pabambari ẹ̀ ní pé àǹfààní ìsọdíẹ̀díẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn láti wá jẹ́ alábàápín nínú hajj àti umrah ìrọ̀rùn 2020 ẹ máa pe Save Your Soul Travels and Tours lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +447-9461-18721 tàbí +447-9461-18722 àràfà 2020 Save Your Soul là ń bá lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí ajẹ́jẹ́ tó ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ ọlọ́run máa bá wọn ará ilé Ànábì ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó tún máa bá wọn sàbí Ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà tó tún wá tẹ̀lé títí dijọ́ kẹyìn Allahumma àmín tó ọlọ́njọ́ máṣá ìṣíjú àná wà ó ọlọ́run máṣá ìyọ́nú sí wa ìdáwọ́lé wa ọlọ́njọ́ máṣá ìjó máa yọrí sí dáadáa ọlọ́njọ́ má bínú sí wa máṣá ìforíjì wa gbogbo ẹ̀ṣẹ̀ tabalẹ̀hùn ká ṣẹ̀ aláforíjì ni wọ́n lọ́hùn máṣá ìforíjì wa wọlá àti tóbi wọ́n lọ́hùn wọlá àánú wọ́n lọ́hùn tó ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa àwọn Yorùbá sọ pé tí náà ò bá tán láṣọ ọmọ àlẹ́jẹ̀ ò kí ń tán lè kọ́nà ẹ̀jẹ̀ ò ní tán lè kọ́nà àyíbá ọ̀nà yẹn wí wọ́n ní tí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ ò ní tán lè kọ́nà mímọ́ bí tí àwọn Yorùbá ti rówe náà pé tó kẹ́ múra sádùá ní ti fẹ́ fàyọ́ ńbẹ̀ gbogbo àdúrà tá à ń ṣe àtú farabalẹ̀ tún múra sí ẹni tó bá ń di lóru tẹ́tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí kó má jọ gbogbo ẹ̀yin tẹ́ ń sùn ẹ má sùn ẹ jọ ẹ bá wa bẹ lọ́hùn lórí ọ̀rọ̀ yìí o ẹ rí pé láti ìjẹta látijọ́ sátọ̀dé tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ lájọ́ ti ṣẹlẹ̀ yẹn a lè ṣe program dàbí alára dé pé bí a máa ní a fẹ́ ṣe program kò tiẹ̀ àyè ara especially ara tèmi ò tiẹ̀ gbé láyé pé bí a máa báwo ló lè fẹ́ rí lára mi pé èèyàn tí ẹ pé èèyàn nífẹ̀ẹ́ sí tó nífẹ̀ẹ́ èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ gbogbo wa tí gbogbo wa nífẹ̀ẹ́ wọn bàbá dáadáa tí ò ń ṣe láburú èèyàn tí gbogbo wa wá enjoy wọn tá enjoy wọn irúkọ báyìí wá ṣẹlẹ̀ sí kò lè yá wa lára láti pé bí a mú ti ẹ̀fẹ́ bọ́ta ẹ̀ mú fẹ́ máa lọ rojọ́ ọ̀rọ̀ àfẹ́ ẹlẹ́bọ kọ́ lè léyìí o kára fàfẹ́ ẹlẹ́bọ lẹ́lẹ́gbẹ́ kan náà ọ̀rọ̀ àfẹ́ ẹlẹ́bọ àfa kan lọ fi bísímìlà ìdípọ̀ fọ̀ kó bọ́ sẹ́gbẹ̀ ìyẹn ti ẹ̀kọ́ ló kàn lọ́wọ́ yìí lẹ́yìn pé kí ohun tó ń ṣẹlẹ̀ sí bàbá wa yìí kọ́lọ́wọ́ ọba jọ kó wọlá agbára ẹ̀ kó bá wa ṣẹmọ bẹ́ẹ̀ kó dẹ̀ bá wa dá ọmọ yìí padà kọ́lọ́wọ́ wọlá àti tóbi ẹ̀ kó wọlá agbára ẹ̀ mo dẹ̀ fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ pé ẹ̀ ń ṣe fídíò ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín o ẹ̀bẹ̀ lèmi ẹ̀yin bẹ̀bẹ̀ ni o but èmi gan tún wá ń bẹ̀ yín náà gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe fídíò
ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run mo fi títóbi Ọlọ́run bẹ̀ yín àní kẹ́ má ṣàdúà àní kẹ́ má ṣe fídíò ẹ̀bẹ̀ ní kẹ́ bẹ̀ ẹ bá mi tan kíní kó fi ráyè rẹgulétì náà yìí Àṣàbí wá tan tv kó ba lè di kí lórúkọ ẹ̀yẹ mú kí lẹ́ ń pè tan tv yẹn fáànù yẹn ti ń fẹ́ ju ó máa capacity generator yẹn ó ti lágbára jù anyway àní ẹ má ṣe fídíò àní ẹ má sọ̀rọ̀ tí ó bá ti tàn filẹ̀ jẹ́ kó máa fẹ́ fáànù lọ àní ẹ má ṣe fídíò filẹ̀ o àní ẹ má ṣe fídíò àní ẹ má sọ̀rọ̀ àní ẹ má bẹ̀bẹ̀ but ẹ má bú àwọn pípù yìí o ẹ má bú wọn o torí pé ẹ̀bẹ̀ là ń bẹ̀ wọ́n lágbára jù wá lọ for now tẹ́ bá wá ń bú ebú tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ sí wọn ẹ tún dákun sí ni o torí t'Ọlọ́hun gbogbo ẹni tó bá fẹ́ ṣe fídíò látòkè délẹ̀ ẹ̀bẹ̀ kan tẹ́ máa bẹ̀ yín ni ẹ má bẹ̀ ebú o kò sẹ́ni tó ràn yín kẹ́ bẹ̀ ebú ẹ jọ̀ọ́ o ẹ bá wa bẹ̀bẹ̀ là ń sọ o ẹni tó bá fẹ́ ṣe fídíò ẹ ṣe fídíò kẹ́dẹ̀ bá wa bẹ̀bẹ̀ ẹ má bẹ̀ ebú o ẹ má bẹ̀ ebú o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́hun nídìí ebú o for now ẹ̀bẹ̀ lẹ́ má bẹ̀ wọ́n kẹ́ ṣàdúrà fún wọn torí t'Ọlọ́hun torí ẹ bá ké ebú mọ́lẹ̀ tẹ́ ń bú wọn kò ń ṣe ẹ̀yin lẹ́ máa face consequence kò kẹ́yìn bẹ̀ àwọn tó lọ mọ́ náà máa face consequence yẹ pé àwọn tí yín tó yẹn ń bú wa ń ta òkè o ẹ rí ṣé kó máa ṣe bẹ́ẹ̀ fáwọn ẹlẹ́ni torí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mò ń bẹ̀bẹ̀ ni o gbogbo ẹni tó ṣe fídíò pátápátá ẹ má bẹ̀ ebú o kọlọ́njọ́ máṣá ìṣàánú wa Ọlọ́run máṣá ìyọ́nú sí wa ìdáwọ́lé gbogbo ọlọ́njọ́ máṣá ìjọyọrí sí dáadáa àti ẹ̀mọ́ yìí tá a bá tiẹ̀ wé tó pé àti ẹ̀ ti ṣe ọ̀rọ̀ kankan àti ẹ̀ àwọn àáfàá wa tó ti rẹ́dì àwọn dókítọ̀ àwọn àáfàá wa gidi tẹ́ pé wọ́n wá láti Saudi Arabia àwọn míì wá láti ìlú míì àwọn dókítọ̀ lóríṣiríṣi tó wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ program pẹ̀lú wa bọ́n tó ní tó ṣẹlẹ̀ yìí ò tiẹ̀ jẹ́ kẹ́bọ̀lì tiẹ̀ rhyme kò tiẹ̀ yẹ everybody lára láti náà fẹ́ máa ṣe program kankan wọ́n fẹ́ máa sọ̀rọ̀ kankan kò yá wa lára rárá torí Ọlọ́run à ń bẹ̀bẹ̀ ni torí Ọlọ́run bọ̀ tó bá láàárọ̀ la láṣẹ Ọlọ́run ìkànnì àwọn dókítà wa máa ṣe program fún wa ní àárọ̀ bẹ́ẹ̀ alágo 10 àárọ̀ ọ̀la láṣẹ Ọlọ́run ní gan nígbà tí mo wà ní Ìbàdàn lẹ́nìí torí látijọ́ yẹn mo ti lọ Ìbàdàn mi ò padà èní mo ẹ̀ṣẹ̀ padà sẹ́kọ̀ọ́ Sheikh wa ìmùrọ́ọ̀nì ẹlẹ́yà àwọn gan náà wà ń bẹ̀ tó wà pẹ̀lú bàbá wa Sheikh Akeugba gold tọkọ àdúrà náà làwọn náà ń ṣe ọkà àdúrà mọ́lẹ̀ wọ́n ṣe àdúrà báyìí àwọn èèyàn ń ké ni kọ́lọ́njọ́ inú irú tó ṣẹlẹ̀ yìí kọ́lọ́njọ́ kó má ṣe ṣe àforíjì fún gbogbo wa kó wá bá wa ṣíjú àánú ẹ̀ wo àwọn ẹni tí àwọn ọmọ wa yìí wà lọ́wọ́ wọn fọ́tò àwọn ọmọ wa náà rèé torí t'Ọlọ́hun abẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ wọlá títóbi Ọlọ́hun ẹ wà ìníkù Ọlọ́hun a fi bẹ̀yìn ẹ jọ̀ọ́ à ń bẹ̀yìn torí Ọlọ́hun ànágbára kankan tá a lè sà torí pé àti ẹ̀ ti ṣe prógrámù mi ò rhyme mi ò gbádùn ara mi pé kakọ̀tẹ̀ àwọn bọ́ta ká máa rojọ́ kò sọ̀rọ̀ tí ẹ pé ọ̀rọ̀ kankan tiẹ̀ wá sí mi lágbárí ọ̀rọ̀ kankan kò wá sí mi ní agbárí ara láti wá sọ torí Ọlọ́hun à ń bẹ̀yìn nítorí Ọlọ́hun a fi jíjẹ́ kan oṣù Ọlọ́hun a fi bẹ̀yìn ní rógun dààmú ẹ jọ̀ọ́ ní ṣiṣẹ́ tó máa yí yín lọ́wọ́ Ọlọ́run á bá wa là yín kò ń bi iṣẹ́ yìí á wá lànà àlàálì fún yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run inú ìdààmú náà àwọn ìyá ọlọ́mọ yìí wà ìdààmú tó nágbára ìyá ọlọ́mọ tí gbogbo wa bá rí ìyá ọlọ́mọ tẹ́ bá rí ìyá ọlọ́mọ ẹ bá rí bó ṣe rí kò gbádùn ara ẹ̀ mọ́ o wàláhì kò gbádùn mọ́ o bàbá wa gan
kọ́lọ́ ń ṣàánú wa ni torí ẹ̀bẹ̀ là ń bẹ̀yìn torí ọlọ́run àfijẹ́ kan ṣe ọlọ́run àfi bẹ̀yìn ẹ pe nọ́mbà bàbá wa yìí ẹ jọ ẹ pe nọ́mbà wọn ẹni tó bá dẹ̀ máa pè wọ́n kó má jẹ́ oní jìbìtì torí ẹlòmíì lè lu opportunity gbogbo ẹ̀yin tẹ́ bá rí nọ́mbà tẹ́ wò pé àjẹkẹ́yìn náà lu opportunity láti fẹ́ fi gbowó òòrè tí àtúbọ̀tán rẹ o ẹlòmíì lè pè wọ́n sìn torí ọmọ nàìjíríà burú olórí ibú ló pọ̀ nú àwọn èèyàn ẹlòmíì lè kí fóònù mọ́lẹ̀ kó ní bàbá àwọn làwọn ṣe kínní yẹn mówó wá olórí ibú pọ̀ láyé o olórí ibú pọ̀ o ẹlòmíì ń ṣe o wọ́n tó bá dẹ̀ ṣe máa retí pé òní látúbọ̀tán rẹ o ṣé bàbá yìí o èèyàn ìdààmú tó bá rù bàbá yìí tó fi rí báyìí àwọn ẹni tá a nídìí kó pe nọ́mbà àwọn yẹn ẹni tí àwọn tí ẹ pé wọ́n fẹ́ àwọn tí àwọn ọmọ wa yìí wà lọ́wọ́ wọn ni kọ́ dẹ̀ jọ kọ́ bá wa sọ̀rọ̀ ká ṣètò kọ́ yọ̀ǹda àwọn ọmọ yìí fún wọn àwọn gan la nídìí kan pè kò ń ṣe ẹ̀yin tí ẹ pé ẹ̀kọ́ tẹ̀ bá kí nọ́mbà mọ́lẹ̀ ẹ wá máa náà fẹ́ pe nọ́mbà ẹ̀yin náà fẹ́ ní ẹ̀jẹ̀ ká lọ opportunity ká fi gbowó ìwọ tó bá ṣe bẹ́ẹ̀ ò ní látúbọ̀ tán rẹ o tó bá ń wò pé opportunity lélẹ́yìí láti fi gbá bàbá yìí ò ní látúbọ̀ tán rẹ o tó kí fóònù mọ́lẹ̀ tó wá ń pè wọ́n tí ò ń ṣe pé ọwọ́ ẹ̀ lọ́mọ wà ẹ̀yin tó mọ̀ sí lọ́wọ́ yín torí ọmọ nàìjíríà ẹ burú ẹ gbádùn wèrè pọ̀nù yín o wèrè pọ̀nù yín gidi ẹnìkan lè kí fóònù mọ́lẹ̀ kó máa parọ́ pé bàbá àwa lọ́mọ yẹn wà lọ́wọ́ ẹ̀ kó fẹ́ máa fi da ẹni ẹlẹ́ni láàmú irú ìdààmú tó bá bàbá yẹn tí tó máa bá ẹ á ju ti bàbá yẹn lọ o ẹ má pè wọ́n ṣeré o tọ́mọ ọba ti sí lọ́wọ́ ẹ tọ́mọ ọba sí lọ́wọ́ ẹ tó lọ́ ń pe fóònù wọn tó wá fi ń wáìnì wọn tó fi ń wáìnì bàbá yẹn ìdààmú tó bá bàbá yẹn yìí tí bàbá yẹn kéré yìí tó máa bá ẹ ó máa ju ti bàbá yẹn lọ bí isnin láì torí pé eléyìí kọjá ọ̀rọ̀ eré o ó kọjá ọ̀rọ̀ eré o géńdé ọmọ méjì lẹ́ẹ̀kan náà kí wọ́n wá ṣe wá wò pé opportunity lélẹ́yìí kó wá kí fóònù mọ́lẹ̀ kó ní Alhaji Akeugba Gold ọ wà lọ́mọ yẹn wà ẹ̀rọmọ wà kó wá fọpọlọ gbowó tí ò dẹ̀ pọ̀ mọ́ wà lọ́wọ́ ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ò ní látúbọ̀ tán rí bí isnin láàyè ọlọ́run àgbọ̀lá àánú oṣù Ramadan náà yìí ẹnikẹ́ni tó bá fi wọ́n ẹ̀nì bàbá yẹn up kò ní látúbọ̀ tán rí o ẹ̀yin tí ẹ pọ̀ mọ́ wà lọ́wọ́ yín nìkan là ń bẹ̀ torí tọ́ lọ́hùn ẹ̀yin la tọrọ kẹ́ pé ẹ bá wa pé bàbá yìí torí àwọn èèyàn tó àwọn ẹlòmíì wà ìwà Nàìjíríà nìyẹn ìwà tẹ máa ń wù Nàìjíríà gangan nìyẹn tẹ máa wá ẹni àwọn ẹlẹ́ni up ẹni tó bá wà lọ́wọ́ ẹnìkan ni kó pé o torí àmọ̀wá yín dáadáa àmọ̀wá yín tó bá ṣe bẹ́ẹ̀ lásán àdánwò tí wọ́n náà máa kó sí òní bọ́nú ẹ̀ ìwọ tí ò ń ṣe pé wọ́n ló gbé ọmọ tọmọ sí lọ́wọ́ ẹ̀ tó wá kí fóònù mọ́lẹ̀ tó wá fi wọ́n ẹni bàbá ẹ̀ up àdánwò tó máa kó sí òní bọ́nú ẹ̀ ọlọ́run wọlé àánú oṣù Ramadan náà yìí kó wá fi wọ́n ẹni bàbá ẹ̀ up òní bọ́nú àdánwò tó máa kó sí bó bá ṣe ń kónù kọ́ lọ́ máa bọ́nù mi àwọn tó ọmọ wà lọ́wọ́ wọn àbà wọn kọ́lọ̀ ń jọ kọ́lọ̀ bá wa rọ̀ wọ́n lójú kọ́ pé a máa ṣètò àṣà gidi àbú wọn àbá wọn jà kọ́lọ̀ ń jọ kó wọlé àánú oṣù Ramadan náà yìí kó bá wa fi pàṣìṣe wọn rẹ́ kọ́lọ̀ ń jọ bá wa pàṣìṣe wọn rẹ́ àwọn ọmọ wa yìí tó jẹ́ ìjọkùnrin yẹn tí máa débẹ̀ ìṣọwọ́ bá ṣeré tó bá ti rí mú bá pólíìsì tó ń tẹ̀lé mi àṣà máa ń disturb wọn jẹ́ pé ó máa gbé kàṣẹ́nu báyìí tá a máa fi ń ṣe ẹ̀yẹ ni pé tó bá ti mú ká báyìí mí náà wá gbé kàṣẹ́nu báyìí àwọn sáré yọwọ́ ẹ̀ àwa gbójú a tún gbọ́wọ́ sẹ́nu padà mí náà tún fi kàṣẹ́nu ọkùnrin wọn ti ń bú òun nìyẹn tó bá ti mú kàṣẹ́ bá ti fọ́ sẹ́nu a sáré gbọ́wọ́ kú mẹ́ ẹ ṣe máa ń bá ọmọ yẹn ṣeré tá a máa bí lẹ́jọ́ tó bá ṣubú báyìí a tún dìde ó máa ṣe gidigidi lọ ni Ọlọ́run jọ̀ọ́ wọlá àti tó bí ẹ Ọlọ́run wọlá agbára wọlọ́n bá wa dá ọmọ yìí padà ìdùnnú bàbá yìí ìdùnnú ìyá yìí náà jẹ́ ìdùnnú àwa náà tẹ́ pé táwa náà bá débẹ̀ àti máa pariwo wáfíìk sàlámàlẹ́kùn á kàn gbà ẹ lọ́wọ́ bí ọkùnrin bí géńdé ọkùnrin báyìí ni á gbà ẹ lọ́wọ́ báyìí tó náà gbà ẹ lọ́wọ́ tá a máa wò bẹ́ẹ̀ pé kí ni inú ilé bàbá mi mo wà tó máa gapá lọ tá a máa gapá bọ̀ Ọlọ́run jọ má fà ọmọ ìlà wa lójú Ọlọ́run
ọlọ́run jọ wọlé agbára wọlọ́hún ọlọ́run wọlé ògo wọlọ́hún má fà àwọn ọmọ ibà wa nú jẹ́ má fà àwọn ọmọ ilá wa lójú ọlọ́run jọ wọlé agbára wọlọ́hún bá wa ṣẹ́rí àwọn ọmọ ìpadà wálé àfògo wọlọ́hún àfibẹ̀ wọlọ́hún má dojú tì wá ọlọ́run jọ má dojú tì wá o ọlọ́run má dojú tì wá àmì wò ló bá gbogbo mùsùlùmí ilẹ̀ yorùbá wàláì àmì wò tó ní agbára ni ọlọ́run mi gbogbo wa wò bẹ́ẹ̀ náà làwọn ẹlòmíín náà máa ṣe pé ẹlòmíín máa ronú ẹ̀mí ara ẹ̀ tó máa já àfáà ni o ibẹ̀ náà láti máa pò wọ́n pé táfẹ́ bá gbàgbọ́ bàbá oníbàbá jẹ́ ẹlòmíín àfáà ló máa jẹ́ ẹni tí ẹ kó bọ́ sí kọ́nà kó máa bẹ lọ́hùn nígbà bàbá wa kí ó gbàgbọ́ lọ́wọ́ bá wa dá ọmọ náà padà o ọlọ́wọ́ bá wa dá ọmọ náà padà o kọ́lọ́ kó kàdúrà mọ́lẹ̀ kó máa ṣe kàdúrà mọ́lẹ̀ kó máa ṣe kó máa bá àbá ìṣàdúrà a máa retí pé bàbá ẹ jẹ́ ká lọ gbẹ́bọ sórí ìta ẹ jẹ́ ká lọ gbẹ́bọ sí kinní kan àdánwò ni ọlọ́run sọ pé òun máa mì wá wò ọlọ́run ló wí bẹ́ẹ̀ ó náà máa mì wá wò òun á mì wá wò òun á dọ́gbàgbọ́ wá wò ó náà máa mì wá wò ètò ọlọ́run ni àdánwò ọlọ́run ni ọlọ́run máa wá ń dọ́gbàgbọ́ yàn wò tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ á mì ẹ́ wò pé gbọ́dọ̀ fẹ́ dúró sí ká wo ibi tó fẹ́ wà báyìí ọlọ́run ọba tó mọ ohun tó ń ṣe akọ́kọ́ míyàn wò ámì ẹ̀ wò omi ànábì Muhammad náà wò sallallahu alayhi wa sallam omi wò ọlọ́ni wa zulizilu hatayakunu rasula walladina amanu ma'ahu mata nasirullahi ala inna nasrullahi qarib ọlọ́run náà ànábì yẹn o àmì wò àṣekí ẹ̀ agbọ̀n gidigidigidigidi títí àmì wò ibi àmì ní mímí títì walladina amanu ma'ahu àtàwọn onígbàgbọ́ òdodo tó wà pẹ̀lú ẹ̀ àwọn Abubakar Umaru Usmanu Sayyidina Ali gbogbo àwọn ẹni tó wà pẹ̀lú ẹ̀ àmì wọn papọ̀ tẹ́pọ̀ àwọn gan-an wà ń bèrè pa ànábì ìgbà wo lè ràn lọ́wọ́ ọlọ́run máa dé ọlọ́run sọ pé òun máa ṣàánú wa ìgbà wo lè ràn lọ́wọ́ ọlọ́run ọba máa dé mọ̀tánà sírù lọ́ọ̀yì ìgbà wo lè àránṣẹ́ ọlọ́run ọba máa dé ìgbà wo ló máa dé wọ́n ń bẹ ànábì ọlọ́run ní wàzúlísì lu àmì ànábì wò agbọ̀n rírì agbẹ́mí ẹ̀gbọ́ná ànábì Ibrahima alayhi salatu wassalam ọlọ́run gbọ̀n òun náà wò gbogbo ànábì ọlọ́run mi wò gbogbo wọn wò ọlọ́run sọ pé kò pọ́síbù kẹ kọjá lọ kọ́dún kan kọjá àbí kígbà kan kọjá mọ́ yín lára ká má mì í wò á mì í wò bí ẹ bá dẹ̀ ṣe tó nígbàgbọ́ ní ta máa fi mì í wò máa ṣe rí táwọn afẹ́ ẹlẹ́bọ tí gbogbo wọn bá kẹ́nu bò mí bẹ́ẹ̀ tí gbogbo wọn mì í tó ń pariwo Saheed Shittu lọ́tún Saheed Shittu lọ́sì ẹlòmíì á wò pé ibùdó àdánwò lélẹ́yìí o tó ń kọlu ọmọkùnrin yìí wọ́n ṣe ń ṣépè lọ́tún náà ń ṣépè lọ́sì náà ń ṣàṣàṣì náà ń ṣe gbogbo ẹ̀ lórí iṣẹ́ ọlọ́run mímí tìtì nìyẹn mímí tìtì tó ní agbára wọ́n máa pariwo tẹ́ pé gbogbo ẹ̀bọ̀dì máa ẹlẹ́mìí àkí fóònù mọ́lẹ̀ báyìí a ṣe voice message Saheed Shittu o máa kọ́lé o máa rálẹ̀ o máa ní kíní kan èpè ńláńlá èpè nípa ẹ̀kọ́ passage yẹn dé ẹ̀yọ́mọ̀ yìí èpè oríṣiríṣi náà máa ṣe akọ ìṣépè oríṣiríṣi bámú tí bá gbọ́ báyìí get out sọ lọ́rọ̀ ẹ̀ ìmí aképe mọ́lẹ̀ èpè náà máa ṣẹ́ lótún lọ́sì mímí tìtì ni mímí tìtì tó ní agbára débi pé àwọn ẹni tó bá tún súnmọ́ ẹ gan ẹ̀rù á tún máa bà wọ́n pé àṣàṣì tó ṣàṣì ẹ̀ ọ̀rẹ́ mi kan nígbà tí mo wà ní àwa London Belfast lọ́dọ̀ wa ó ní àfa Saheed tó bá jẹ́ pé òun lòun ní insurance company tí ó insure mi ni tó insure business mi ni òun máa increase insurance mi ni mo ní kí ló dé ó ní pé mo ti wà risk jù lọ́wọ́ yìí báwo lè lò yìí bẹ́ẹ̀ ó ní pé lọ́wọ́ yìí o mo ti wà risk débi pé highly risky báyìí pé gbogbo ẹnìbọ̀ tó bá insure mi o wọ́n take risk nítorí pé àṣàṣì táwọn àfẹ́ ẹlẹ́bọ̀ ń sà
gbogbo àṣàṣì tó ń sà oògùn burúkú tó ń dánwò lára mi yẹn aburú lè ṣẹlẹ̀ anytime. bj ìkan náà àbúrò mi ọ̀rọ̀ tó sọ̀rọ̀ yẹn bj ni mo rántí ó ní tó o bá ní insurance company tó o bá ń gba £1,000 lọ́wọ́ èèyàn òun máa charge mi 15 to 20,000 pounds àbíkọ́ tẹ káwọn tẹ máa ń sọ mi pé irọ́ ẹ má gbà láyé o nígbà yẹn ni o 2017 18 2018 ká tó wọ 19 táwọn èpè àdánwò ní nígbà yẹn ọlọ́ni wàá bá ṣeré sọ̀bìrín ẹ fún àwọn ẹni tí ẹ pé ó jẹ́ àwọn ní sùúrù ẹ fún wọn nírò ẹni kan fọkànbalẹ̀ kan ṣe sùúrù torí àdánwò máa dé bó ṣe ṣẹlẹ̀ sí ànábì Muhammad ó ṣẹlẹ̀ sí gbogbo àwọn ànábì Ọlọ́run pátápátá tọ́lọ́run bá máa mì wọ́n wò bàbá wa Akeugba gold ẹ ṣe sùúrù alladhina ìsá àsọ́ọ̀bà min musibatun àwọn tó jẹ́ pé a mú àdánwò ta àjùbà wọn pé gbàm ó yá já àwọn tó fẹ́ wí já àwọn tó máa jáde lẹ́nu ẹ̀ àwọn àfẹ́ ẹlẹ́bọ wọn máa pè lọ́tún lọ́sí pé Sheikh Akeugba gold bàbá wa kan nílùú kìnnìkan bàbá wa nílé pápá bàbá wa nílé kìnnìkan wọ́n ní kìnnìkan lọ́wọ́ tẹ́ bá ti ṣe báyìí ẹ kàn máa ra mú kìnnì yẹn wọ́n fẹ́ bá gbàgbọ́ yín jẹ́ ni bàbá Akeugba gold o àwọn wèrè kan máa wá torí tó confam mo sọ fún yín wọ́n á wá bá yín pé bàbá Akeugba gold ẹ ra mú kìnnì yìí ẹ ra jo báyìí kẹ́ ṣe bẹ́ẹ̀ kẹ́ lọ gbé sórí ta wọ́n fẹ́ bá gbàgbọ́ yín jẹ́ ni o dandan ni àwọn àfẹ́ ẹlẹ́bọ̀ wá bá yín dandan ni wọ́n wá bá yín pé kẹ́ gba kínní yìí kẹ́ lọ máa jù sórí ta ẹ gba kínní yìí ẹ lọ fẹlẹ́ wọn lẹ̀ ẹ gba kínní yìí kẹ́ lọ ṣe báyìí wọ́n fẹ́ bá gbàgbọ́ yín jẹ́ ni o àdánwò ni Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ní Kùránì pé òun máa mì yín wò ó ṣẹlẹ̀ sànàbì wàzúlìzì ìlú àtàyàkùnù rọ̀ṣúlà wálẹ̀rí náà àmọ̀nù máa wù mọ̀tá nasirullahi ala inna nasrullahi qarib àbí kò ṣẹlẹ̀ ni bàbá ànábì kílẹ̀ ń pè bàbá ànábì Yusuf ànábì Yakub wọ́n mú ọmọ ànábì Yakub kidnapper láyé tó bá kọ́kọ́ kidnap láyé pé kọ́kọ́ fẹ́ kidnap o wọ́n kidnap ànábì Yusuf ni àwọn ọmọ ìyá ẹ̀ ló kidnap ẹ̀ náà jí gbé wọ́n wá lọ jù sínú kànga pé wọ́n wá lọ jù sínú kànga pé kó kú dànù kó kú àwọn ẹni tí wọ́n wá gbé wọ́n wá lọ tà àwọn èèyàn tún tà sílùú kan wọ́n ṣá bàbá ti ronú ó kékékékékékéké débi pé ẹ kò ríran mọ́ bàbá ké pé ọmọ mi dà nígbà tí ó tún wá padà wá ń ká pé àwọn ẹ̀gbọ́n yìí àwọn ọmọ yìí ló ṣe báyìí fún ọmọ òun n tó ń já ẹ lẹ́nu bàbá yẹn ni pé fàṣọ́búrú ń jẹ̀mí lónìí kóun ṣe sùúrù ló yẹ wọn o kò ṣépè fún wọn ó gbà kóun ṣe sùúrù fàṣọ́búrú jẹ̀mí lónìí ó ní pé kóun ṣe sùúrù òun ló ṣe kí ni o òun ló yẹ wọn kóun ṣe sùúrù òun ló ṣe kí ni o òun ló yẹ wọn pé tóun ò bá ṣe sùúrù lọ́wọ́ yìí ó máa dópin ṣùṣe ó máa di kí ni o open ṣùṣe ńlá tó ní agbára gidi ló máa di ó dẹ̀ ra farabalẹ̀ ó farabalẹ̀ ó fara dà á. tó wọ́n kọ Sheikh Abdullahi Mustapha wọ́n kọ̀ rẹ́ ti kéwù mí ni àtàyàkúlà rọ̀ṣúlù àtàyàkúlà rọ̀ṣúlù íńtánẹ́ẹ̀tì kí ló ṣe íńtánẹ́ẹ̀tì ti tiẹ̀ kú rẹ̀ lọ admin àmà get íńtánẹ́ẹ̀tì fún ẹ máa get íńtánẹ́ẹ̀tì fún ẹ máa bẹ́ẹ̀ get íńtánẹ́ẹ̀tì inshallah tó.
kọ́lọ́njọ́ má ṣàì síjú àná wà ọlọ́run ọba máa ń míyàn wò ó máa ń míyàn wò adún ẹ wò àmì ẹ wò àmì ẹ gírígírígírí gbogbo èèyàn máa rí pé àdánwò lélẹ́yìí tó lágbára o bó bá ṣe tó ọlọ́run ọba ṣe máa mì ẹ wò bó bá ṣe tó wíwèrè tó ṣẹlẹ̀ sí bàbá wa yìí ọlọ́run ó rí pé táìmù nú àwẹ̀ coronavirus ó wà ń ta kò sówó gbogbo bàbá owó tí bàbá wa yìí ná wọ́n ti náwó wọ́n ń fọ́wọ́n èèyàn lówó ẹgbà nínú àwẹ̀ yìí abẹ nínú coronavirus yìí àwẹ̀ tún wá dé àwọn èèyàn yìí ń ṣe pé àwọn yìí máa gbó lọ́wọ́ o kíníkan o àwẹ̀ ti dé pé àwẹ̀ ti báwẹ̀ ńlẹ̀ àwẹ̀ wá báwẹ̀ ńlẹ̀ àdánwò coronavirus ó wà ń ta àwẹ̀ tún wá dé ká gbà pé ìkẹ́ni àwẹ̀ tó dé ìwé lè tún wá dé báwọn àdánwò tó ní agbára ni ọlọ́run bá fẹ́ mì wọ́n wò ni o ẹ̀yin mùsùlùmí tí irú àdánwò bá dé báyìí èèyàn máa sá padà sọ́dọ̀ ọlọ́run ni o ò níbi kankan tó lè lọ wọ́n wá dojú ẹ̀ kọ́lọ́n padà pẹ́ wọ́n lọ o ti dé pẹ̀lú stáìlì ẹ̀ o ti dé pẹ̀lú agbára ẹ̀ o ti dé pẹ̀lú ìṣe ìwọ ọlọ́run o ti dé pẹ̀lú wà ẹ̀ ọlọ́run o ti dé pẹ̀lú wà tó máa ń wù jọ má ṣe báyìí fún mi má ṣe báyìí fún mi ọlọ́run jọ má ṣe báyìí fún mi àwọn ọmọ mi bá mi dá wọn padà ọlọ́run á dá wọn padà irú táìmù báyìí lọ́lọ́run bá máa ó fẹ́ mọ bí dárájà gbàgbọ́ yẹn ṣe àìtó ni bó ṣe ó máa dún ẹ wò nígbà tí mo bẹ̀rẹ̀ ariwo tí mò ń pariwo tí mo ń sọ̀rọ̀ nípa àwọn afẹ́ ẹlẹ́bọ yéè àwọn afẹ́ yìí ṣe báyìí o wọ́n ṣe báyìí o tí mo ń pariwo tí mo ń sọ̀rọ̀ wọn àáfàá kan wá pè mí láti Ìlọrin wàláì láti ìlú Ìlọrin ó bá sọ mi pé àfọ́sáìdì ṣítù iṣẹ́ tó ń ṣe yẹ iṣẹ́ tó lágbára ni iṣẹ́ tó dẹ̀ nídìí bákọ̀pù tó ní agbára ni mo ní bẹ́ẹ̀ ni tó tọ́ ni iṣẹ́ tí mo nídìí bákọ̀pù ni oníbọ̀yẹ pariwo ẹ lọ́tún tó ń sa gbogbo nǹkan tí gbogbo ó nídìí àwọn nǹkan kí ló sọ fún mi ó bá náà fẹ́ ṣe àwọn nọ́ńkà ilé kan fún mi tó ní agbára ó fẹ́ gbé mi ṣe bọ níwájú Ọlọ́run mo wá ní kó kà ó wá ka gbogbo ẹ̀ mo ní gbogbo oúnjẹ sọ ìpátápátá èmi ò lè lò onígbèrè mo ní tí bá ti ka kùrìsí yóò ti tó mi ó ní ní kùrìsí yóò jẹ́ ó nídìí gbogbo orú àwọn eléwòrè mi tí bá gbà lọ́wọ́ yín kì í máa jèrè gbogbo wèrè tẹ́gbẹ́ láti yẹn rọ́bìṣì ni torí pé tó bá jẹ́ pé mo gba kinní yẹn lọ́wọ́ ẹ̀ èmi náà lò ó ni èmi náà máa wò pé tí mo gbà lọ́wọ́ ẹ̀ yẹn òun ló ń ṣiṣẹ́ o màá wá pa kùrìsí yùtì màá pa gbogbo tọ́lọ́wọ́n ọba sọ màá pa á tì àwọn wèrè tó gbé fún mi yẹn tó pè mí fún yẹn lè máa gbọ́kànlé ṣùgbọ́n mo dúró pé mi ò gbà tọ́lọ́run fẹ́ ni mo fẹ́ ṣèbí tọ́lọ́run sọ nìyẹn ókè tọ́lọ́run fẹ́ rẹ̀ tọ́lọ́run sọ yẹn lèmi máa lò mi ò lo nọ́ńkàlì wèrè tó gbé wa ogun ẹlẹ́bọ afẹ́ ẹlẹ́bọ wá gbẹ́bọ wá bá mi kémi wá lo ṣíríkù tí irú àdánwò bá dé báyìí àwọn èèyàn máa wá ń bá àwọn èèyàn pé ìwọ yìí o ní láti tójú o ní láti jáde sí o ẹni láti jáde sí kọ́bàlẹ̀ tètè kó ọ padà ẹni láti jáde sí bàbá wa ìyá wa ẹni láti kún fàdúà lásìkò yìí ni fún irú ẹlòmíì tó bá nírú irú nǹkan báyìí tó bá ṣẹlẹ̀ sí àsìkò gbígbàdúrà àsìkò bíbẹ lọ́hùn gidi lèèyàn wà yìí o ọlọ́run wá ṣoore ńlá kan fún bàbá wa inú àwẹ̀ la tún wà tẹ́ pé wọ́n lè bẹ ọlọ́run gbogbo ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá àti tí ò ṣe ilẹ̀ Yorùbá tẹ́ gbọ́n tá à ń wí tẹ́ mọ̀ pé irú àdánwò báyìí dé bá wa ẹ máa jọ mo máa ń bẹ̀ yín torí tọ́ lọ́hùn mo fà ìní kú ọlọ́run mo fi bẹ gbogbo yín ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ ọlọ́run torí pé tá a bá bẹ ọlọ́run táìmù yìí ọlọ́run bá máa ń gbọ́ ọlọ́run jọ̀ọ́ má ṣe ìwọlá àti tó bí ìwọ ọlọ́run pé ìwọ ọlọ́run lọ́ba tó ń dán wa wò àdánwò ló dé ìwọ ọlọ́run jọ̀ọ́ má ṣe bá wa dá ọmọ méjèèjì padà ọlọ́run wọlá agbára ìwọ ọlọ́run
wọlá ògo wọ Ọlọ́run wọlá ìníkù wọ Ọlọ́run àfi jíjẹ́ kan ṣoṣo wọ Ọlọ́run àfi bẹ̀ wọ Ọlọ́run Ọlọ́run jọ̀ọ́ bá wa dá ọmọ yìí padà torí pé inú ìbànújẹ́ làwọn òbí ọlọ́mọ wà Ọlọ́run jọ̀ọ́ àlẹ́ lomi Ọlọ́run wọlá ní oṣù Ramadan yìí Ọlọ́run jọ̀ọ́ bá wa dá ọmọ yìí padà àdánwò máa dé mùsùlùmí tó bá dé dúró tọ́ Ọlọ́run ní má sá kúrò ń bẹ́ẹ̀ má sá fọ́ Ọlọ́run ìsákú ẹ ìsáfọ́lọ́hún ẹ ó máa fa burú fún ẹ ní ohun tó gbára lé yẹn òun lọ́kàn ẹ máa wà ń bẹ̀ Ọlọ́run á stamp ẹ̀mí ẹ mọ̀ pé ibi tí gbàgbọ́ tiẹ̀ rọ̀ mọ́ nìyẹn ibi tí gbàgbọ́ tiẹ̀ tó rọ̀ mọ́ nìyẹn wọ́n wá bèmí náà pé àbáṣáìdì ẹ jẹ́ àṣe nǹkan fún yín ẹ jẹ́ àṣe nǹkan mi ò ní paracetamol mi ò lóògùn tó bá pẹ́ mo ń lóògùn ní oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ táwọn ẹlẹ́bọ yìí gbé wá bá mi ni èmi náà gbá ẹ lé pé èmi náà náwọn kinní kan lọ́wọ́ o èmi náà náwọn kinní kan lọ́wọ́ mi ní kọ̀kọ́ mi ní paracetamol mi ní alábùkù mi ní gbọ́mọró mi ní káfí náà Ọlọ́run nìkan ni mo ní mo dẹ̀ gbára lé ṣọ́lọ́wọ́n ò tó mi ṣápá àwọn àfẹ́ ẹlẹ́bọ ká mi àdánwò máa dé irú tó ṣẹlẹ̀ yìí mo tún repeat ẹ̀ àsìkò táwọn àfẹ́ ẹlẹ́bọ máa lọ ń bá irú àwọn bàbá wa báyẹn nìyẹn tọ́mọ ní bàbá ara yẹn ṣe mi ò lówó lọ́wọ́ àá ṣe fún yín lọ́wọ́ tiwa ẹ̀yẹ lọ fọkàn yín balẹ̀ ẹ má gbẹ́bọ torí bàbá oníbàbá o ẹ má sọ bàbá oníbàbá do lórí burúkú o ẹ̀yin àfẹ́ ẹlẹ́bọ ẹ ṣàdúrà láfẹ́ ànídìí ẹbọ yín torí ẹlẹ́bọ ni yín ẹ bá wa bẹ Ọlọ́run ẹ ṣàdúrà kẹ bẹ Ọlọ́run kọ́lọ́ bá wa ṣẹ́rí àwọn ọmọ náà kọ́lọ́ bá wa gbé wọn pa kó dá wọn padà kọ́lọ́ ń jọ kó bá wa dá wọn padà níta nílò lọ́wọ́ yín nìyẹn nídìí kó wá ní olọ gbé kinní kan sórí oríta mẹ́ta olọ wá kinní kan àpáàdì ó wá ń fi kinní kan ṣe ó wá ń jóògùn ó wá ń ṣe nídìí ẹ̀ àdúrà la nídìí lọ́wọ́ yín ẹ má gbé wa ṣẹbọ ẹ má bá ìgbàgbọ́ bàbá oníbàbá jẹ́ ẹ má bá ìgbàgbọ́ bàbá oníbàbá jẹ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kọ́lọ́run jọ̀ọ́ má ṣe ṣàánú wa Ọlọ́run má ṣe ìyọ́nú sí wa gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ bá wa kún fàdúà torí pé mi ò rhyme mi ò rhyme mi ò rhyme mi ò tiẹ̀ lè mi ò rò pé mo lè continue pẹ̀lú program torí pé kíní wíìkì mi débi pé mi ò get ara mi ara gbogbo àwọn èèyàn gbogbo everybody ló wíìkì sílẹ̀ gbogbo everybody pé àwọn kéékèèké irú èwo leléyìí irú èwo la bá ṣe yìí gbogbo everybody wà lórí confused.com ni o torí Ọlọ́run ẹ jọ̀ọ́ àdúrà ní kẹ́ máa bá wa ṣe ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ya wa ẹ má kó orí kí lórúkọ ẹgbẹ́ bá ṣe ń rántí àdẹ̀rí gbogbo àwọn èèyàn lórí gbogbo ẹ̀yin tẹ́ ṣe fídíò lọ́tún lọ́sì tẹ́ ń bá bàbá wa bẹ̀ lọ́hùn tẹ́ ń bá wọn ṣàdúrà gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàdúrà tẹ́ ń bá wọn dá sí Ọlọ́run á bá wa dùn gbogbo tí á bá wa dùn ẹ̀yin náà nú Ọlọ́run jọ̀ọ́ á bá wa dùn yín nú kọ́lọ́run wọlé agbára ẹ̀ kó bá wa dùn ẹ̀yin náà nú gbogbo bẹ́ẹ̀ fàyè yín lẹ̀ tẹ́yin náà fi ń pariwo lórí nǹkan tí bá ń tó ṣẹlẹ̀ bismillah. kọ́lọ̀ bá wa ṣàánú ẹ̀yin náà o àní firú ẹ̀ sọ fúnra wa o kọ́lọ̀ ń jọ má ṣe ṣàánú gbogbo wa ọlọ́njọ́ má ṣe ṣàánú gbogbo wa o kò fi bẹ́ẹ̀ sí agbára púpọ̀ rárá but lọ́la láṣẹ Ọlọ́run àfa wa àlìjáwàrì wọ́n máa ṣe prógámù fún wa láṣẹ Ọlọ́run wọ́n á ṣe prógámù fún wa láṣẹ Ọlọ́run láàárọ̀ ọ̀la wọ́n máa ṣe program fún wa gbogbo àwọn àfáà lọ́tún lọ́sì láti nílẹ̀ tó wọ́n máa ṣe program fún wa wọ́n ti rẹ́dì láti máa ṣe program fún wa láṣẹ Ọlọ́run but torí nǹkan tó ṣẹlẹ̀ yìí náà ló fà á tẹ́pà tá a fi lè ṣe program torí wọ́n ní nǹkan ṣe ọ̀rẹ́ oní kò ṣe ẹ́ orí ẹ̀ ti burú nìyẹn ìwọ ni nǹkan ṣe o ìwọ gangan ni nǹkan ṣe ẹni tó súnmọ́ ẹ ẹni tó nífẹ̀ẹ́ ẹni tó dẹ̀ nífẹ̀ẹ́ ìwọ gangan ni nǹkan ṣe mi ò tiẹ̀ wo àti ẹ̀ mọ bó bá yẹ rí kọ́lọ̀ ǹjọ́ má ṣe ṣàánú wa bá a dá ọmọ yìí padà tọ́lọ́ bá ti bá a dá wọn padà gbogbo egungun wa máa lé ńgbà yẹn kọ́lọ̀ ǹjọ́ má ṣe ṣe rọrùn gbogbo ẹ̀yin àfáà
ẹ̀yin àfa lọ́tún lọ́sí ẹ bá wa bẹ̀ lọ́hùn ẹ ṣàdúrà ẹ jọ àfitútù bí ọlọ́run bẹ̀yìn kọ́lọ́njọ́ má dàdúrà wa lù wá ń gbáyà o ọlọ́njọ́ má dàdúrà wa lù wá ń gbáyà ọlọ́mọṣẹ́ bá wa ṣẹ́rí àwọn ọmọ yìí padà bá wa dùn bàbá wa yìí nú ọlọ́njọ́ fóṣù yìí ṣe lóṣù dùnú fún bàbá wa má ṣe lóṣù ìbànújẹ́ ṣe ọdún yìí inú ọdún táwa tó láti wà nú ọdún báyìí ọdún àwa mùsùlùmí lélẹ́yìí ọdún oṣù dùnú ni oṣù pa ẹ̀ṣẹ̀ rẹ́ ni oṣù yọ́nú ni máṣe ìwà ṣe oṣù yìí ní oṣù yọ́nú fún bàbá wa tí wọ́n máa dùn pé alihamudulilayi alihamudulilayi ọlọ́njọ́ bá wa ṣe bẹ́ẹ̀ fún wọn ọlọ́mọṣẹ́ ìforíjì wọn máṣe ìforíjì àwa náà ọlá àti tóbi ọlọ́run ọlá àánú ọlọ́run tó bá di lọ́la a máa kọ̀ntínú alẹ́ yìí ẹja gbójúkò ń bẹ̀ kò fi bẹ́ẹ̀ sí ẹ́nájì láti ẹ̀ ti máa pariwo kankan ju pé ohun tí mo wá ṣe náà ni mo wá ṣe kọ́lọ́ máṣe ìforíjì gbogbo wa subhanaka allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. nítorí tó lọ́wọ́ mo fọlọ́ ọba bẹ̀yìn èyí tẹ́ pé àwọn ọmọ yìí fẹjọ́ pẹ̀kẹ́ pàtó dáwọ́ padà mo fọlọ́ ọba bẹ̀yìn nǹkan tó lọ lọ́rùn mo mọyọ ọdún tí mo ti wọlé ọkọ̀ tí mi ọ̀rọ̀ mọ́ bí iṣẹ́ jà dí eléyè tíjọ́ ọdún méjì lọ ẹjọ́ tó nípa náà ẹ bá dáwọn ọmọ mi padà ẹjọ́ tó rọ náà ọlọ́wọ́ ẹ̀yìn gbogbo ọkọ̀ tí wọ́n fẹ́ àrẹ́dì láti fún mi ẹjọ́ tó rọ náà ẹjọ́ mo bẹ̀bẹ̀ ní ẹ bá dáwọn ọmọ mi padà ẹjọ́ tó rọ náà ọkọ̀ bá fún mi nínú gbogbo ọkọ̀ tẹ́ bá fẹ́. ẹjọ́ ẹ̀bá kò fàdí àwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ náà bá ṣàwọn ọmọ mi rere lórí tọ́pọ̀ ní ọmọsọ̀kọ̀ ọmọ ọmọ bá bẹ́yìn ní ẹjọ́ pé táwọn ọmọ mi padà ẹjọ́ tó rọ̀ lọ ọmọ bá bẹ́yìn ẹjọ́ tèmi ní kẹrùn àwọn òkúnlẹ̀ àbí ọmọ mi lára ẹjọ́ bá dáwọn ọmọ mi padà ẹjọ́ tó rà lọ mi ò léyàn tó lọ ẹjọ́. nítorí tó lọ́wọ́ mo fọlọ́ ọba bẹ̀yìn èyí tẹ́ pé àwọn ọmọ mi ẹjọ́ pẹ̀kẹ́ pàtó dáwọ́ padà mo fọlọ́ ọba bẹ̀yìn nǹkan tó lọ lọ́rùn mo mọyọ ọdún tí mo ti wọlé ọkọ̀ tí mi ọ̀rọ̀ mọ́ bí iṣẹ́ jà dí eléyè tíjọ́ ọdún méjì lọ ẹjọ́ tó nípa náà ẹ bá dáwọn ọmọ mi padà ẹjọ́ tó rọ náà ọlọ́wọ́ ẹ̀yìn gbogbo ọkọ̀ tí wọ́n fẹ́ àrẹ́dì láti fún mi ẹjọ́ tó rọ ẹjọ́ mo bẹ̀bẹ̀ ní ẹ bá dáwọn ọmọ mi padà ẹjọ́ tó rọ náà ọkọ̀ bá fún mi nínú gbogbo ọkọ̀ tẹ́ bá fẹ́ ẹjọ́ ẹ̀bá kò fàdí àwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ náà bá ṣàwọn ọmọ mi rere lórí tọ́pọ̀ ní ọmọsọ̀kọ̀ ọmọ bá bẹ́yìn ní ẹjọ́ pé táwọn ọmọ mi padà ẹjọ́ tó rọ̀ lọ ọlọ́wọ́ bá bẹ́yìn ẹjọ́ tèmi ní kẹrùn àwọn òkúnlẹ̀ àbí ọmọ mi lára ẹjọ́ bá dáwọn ọmọ mi
padà.